tó náà sì gbà á kó dodo ni ulaika humul muttaqun àwọn yẹn àwọn ẹni ìpayà Allah a ní fala yakfi sidquka kó sòdodo tí tó bala budda min sidqika wa tasdiqika bis-sadiqin tó bá ń sọ òdodo ìwọ náà gbọ́dọ̀ lè máa gba ìtàwọn olódodo bá ń sọ pé òdodo làwọn náà sọ. wọ́n ní fa kathiru minan nas al-imam Ibn Qayyim ó ní ọ̀gọ̀rọ̀ náà àwọn èèyàn máa sọ òdodo walakinnahu yamna'uhu min at-tasdiq kibrun aw hasad ṣùgbọ́n àwọn èèyàn fẹ́ gba òdodo lọ́dọ̀ ẹlòmíì àwọn nǹkan tí ìsì ìfẹ́ káwọn gba òdodo lọ́dọ̀ ẹlòmíì ó ní kibrun mọ́tòmọ́tò wa hasad àti wa kẹta aw ghayri dhalik àbáwọn wà burúkú mi nítorí sọ ni pé tó bá ń sọ òdodo ìwọ́n lọ́ máa ṣe kí ni o wọ́n gba òdodo wọlé tó bá ń sọ òdodo wọn náà máa gba òdodo wọ́n jẹ́ kí kíbù mọ́tòmọ́tò takabù wọ́n jẹ́ kó sọ débi pé òní máa gba òdodo lẹ́yìn lómi pé ṣé ọmọ yẹn mọ́ta kọ́ ní kí ó máa sọ fún wa pé àdìsí kan bẹ́ẹ̀ kiri kan ọgbẹ́ni ẹ̀dágẹ́jà rí kílómọ̀ lókè sọ́sọ́ bẹ́ẹ̀ hada kíbù hada fat ẹ̀ gẹ́gẹ́ ní hakíkọ́tù kíbù. Àbí Ànábì sallallahu alayhi wa sallam pé tẹ́nìkan bá máa ṣe tónítóní aṣọ rẹ̀ tónítóní ni bàtà rẹ̀ tónítóní ni yóò lọ aṣọ yóò dán pèsè kìí ṣe kíburu nìyẹn Ànábì ńlá Ànábì ní kíburu kọ́ nìyẹn ó ní alikíburu Ànábì sallallahu alayhi wa sallam ṣàlàyé alikíburu. وني بطر الحق الكبر بطر الحق وغمط الناس وفي رواية وغمس الناس يرحمك الله الكبر بطر الحق الكبر نقول كوا كل دوا بو كوا بدل لتاني يعني با تاس ماما أو نتعصب نيه àsìkò tá a wáyé àsìkò tá a subat àsìkò kí ni mo pè é tá a subat bí sọj tá a subat wà tá a zubat tá a subu àti tá a zubu alákọ̀ọ́kọ́ bí sọj ẹlẹ́ẹ̀kejì bí zahi àsìkò tá a wà ń bẹ̀ nílé yìí. Ta'assub ni ká máa ṣe ẹlẹ́yàmẹ̀yà ìṣẹ̀lẹ́yàmẹ̀yà ló sì lù ó pé àwa ni Yorùbá ẹ̀yin ni Haúsá ìyẹn kọ́ wọ́n ta'assub pé àwa mùsùlùmí bíi ọ̀dọ̀ wa lòdòdó wà kò sí lọ́dọ̀ ẹ̀yin mùsùlùmí òkè lọ́hùn àáfà àwa nìkan ló ń sọ òdodo àáfà àti yóò ṣe kí ni o hádà ta'assub. يلقوا نجيني تعصب عصبية العصبية في الآراء عصبية ترورينية كوا كورا وجوسين يا فاك كوين تباتي الصلاة تلي تلو بي بصرو آني با يلو دباشي لاجيجي كيواسي لاجيجي نيكاو kódà a máa ń rí orípa rẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ṣe ti sábà ara wọn sí súnà a máa ń rí orípa tí mò ń sọ yìí lọ́dọ̀ àwọn tó ṣàfihàn ara wọn sí súnà àwọn lè má fẹnu sọ bí àwọn ará Agége ẹ̀gbọ́n ará Agége má fẹnu sọ tiwọn pé kí n tá a fún àwọn bá ti sọ lọ́rọ̀ kódà kó bá sọ̀rọ̀ kan tó bá dàbí ẹni pé ó takò tọ́lọ̀ sọ táwọn bí sọ àwọn gbọ́dọ̀ defend ẹ̀. wọ́n sọ lẹ́nu ìjọba mẹ́ta pé Ànábì Nóhù pé kò lò náírà 50 years
ó ṣe takdhibu àyà Qur'an àwọn àwọn tawilat àwọn tukutu tí ó wọlé bẹ̀rẹ̀ sí mú wá pé àwọn òǹkà láyé ijọ́ yẹn láyé Ànábì Nuhu àwọn òǹkà yẹn ó yàtọ̀ sí òǹkà ti sè é ó tún fọ́ ti inna iddata ash-shuhuri inda Allah isna ashara ó tún fọ́ ti pé nǹkan oṣù tó ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba pé 12 ni ó tún fọ́ tiẹ̀ wallahi nǹkan ti kọlu bàbá yẹn nǹkan ti kọlu ní agbárí kò yẹ kí wọ́n yẹ kó mọ dó sí gbangba tí bàbá yẹn kò lè dára kó ṣàánú wa ẹ mà glaring errors tó fojú hàn rí ọmọléke tó bá nílà káyè ìtàfà wa sọ ìyá àti kíni o kílẹ̀ kó sọ pé àgbà pé ìsọkúsọ làfà àwọn sọ tí o bá kàtẹ fẹnu sọ pé ìsọkúsọ làfà àwọn sọ yóò fara sọ irọ́ wọn láwọn ó mọ pé ìtàfà àwọn sọ ó gẹ́gẹ́ lódodo àwọn sì gbọdọ̀ wá defensive wọ́n sì wá defensive wọ́n sì jáde wọ́n sì sọ̀rọ̀ ṣe fídíò wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ fatafata àdá tàásùbù nìyẹn wọ́n tún wá kóra wọn jọ sẹ́yìn rẹ̀ yẹn ní tahazub ọ̀fọ̀mù hizbu ọ̀fọ̀mù ikọ̀ pé ikọ̀ tàwa rèé o ibi táwa wà rèé o yàtọ̀ wà láti tàásùbù àti tahazubu nìyẹn wọ́n sì wọnú ara wọn tẹ́bá ti ní mutahazib ẹ̀rí tahazubu lára rẹ̀ tẹ́bá sì rí mutahazib ẹ̀rí tahasubu lára rẹ̀ mo wá sọ pé n tó jọ ọ́ náà ń bẹ lọ́dọ̀ àwọn tó ṣàfihàn ara wọn sínú sunna kúrò náà kó là wá àwọn tó jọ yẹn náà wà àfáwà òkè odò ṣe kéré kan nísàlẹ̀ odò ìṣesí pé táfàyè wa sọ̀rọ̀ àwọn nígbà níta àwọn ṣéèkù wa ti sọ̀rọ̀ kéré kan àwọn àṣéèkì mímọ́ sọ̀rọ̀ ṣéèkù wa sọ yẹn ṣéèkù wa هذا تعصب هذا Saalikeen batul haq so kíwò ní pé kéèyàn gbá òdodo dànù ọgọ́mtù nurse náà sì kéèyàn fojú tẹ́ḿbẹ́lú àwọn èèyàn pé ibò ta làwọn ìbùnà ti wá ìbùnà ti kíw subhanallah ìbùnà ti kíw sáwọn jáde ní ẹgbọ́n kan subhanallah kó sùn lọ́wọ́ sọ pé sáwọn ilé jáde ní kó sùn lọ́wọ́ sọ fún sùn ẹgbẹ́ rẹ̀ gbà tó sùn òdodo fún pé òun ò ní gbọ́ pé kò jáde kò bá wọn afá kò jáde kò travel kó Nàìjíríà tó tí ò bá ti travel kó Nàìjíríà òdodo ò lè sí lọ́dọ̀ ẹ̀ jáde ara wọn afá àmì tó sọ ò correct bọ̀bọ̀ afá ìwọ́n tó lójókòtà afá játijàti ọ̀rọ̀ ló ń sọ lẹ́nu ibi táwọn àfáà rẹ ti mú mọ̀ láti mú fún ọ ìbáwọn àfáà rẹ tí a súná làwọn náà ń káàbí níta wá ń kà yẹn làwọn kà fọ pé mo ṣe wà ń bẹ̀rẹ̀ wá ní pé alẹ́ ẹ̀ jáde ló fi ń ṣe gọ́mtùnàs ló fi ń fi ojú tẹ́ḿbẹ́lú àwọn èèyàn so a gbọ́dọ̀ train ẹ̀mí wa kó níbi àwọn àrùn yẹn àrùn kébùrù táà tí ò ní jẹ́ ká mọ̀ gba òdodo lọ́dọ̀ tó bá mu wá àwìlà hasad tàbí kèéta pé só nìkan ní wàá máa sọ só nìkan ní wàá máa gbà á ni tó bá fi lè gbà fún ní ìsìn iṣẹ́ òní dọ̀gá lé mi lórí tí bá sọ pé ó gbà á yóò máa rò pé olóhùn mọ̀ jù káwọn ṣe kéta àní sọ pé ó gbà á kéne tó nìkan ní kọ̀ọ̀kan kéwù ni tó nìkan ní kọ̀ọ̀kan jáde ni tó nìkan ní kọ̀ọ̀kan ṣe kíní kan ni tó nìkan ló mọ ní tíra ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hada hasad kéta nìyẹn
kíta nìyẹn so kíta wọn kọdíyàn kó níbi òdodo so wọ́n fẹ́ kí a train ẹ̀mí wa lórí kó sì wọ́n sí kí ni o lórí kó máa gba òdodo lórí kó máa gba òdodo so ilé náà ni abala alákọ̀ọ́kọ́ ní abala tẹ̀mílùú nafsi ala qabuli sidq èyí tí alimamu Ibn Qayyim sàtúpalẹ̀ rẹ̀ nínú tírà al-Manazil tó wà ní Madaarijus Saalikeen tankai inshallah ta'ala tó bá di ìjókòó tó ń bọ̀ a máa tẹ̀síwájú mi wa sallallahu ala nabiyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.